Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá nínú ilé. A fẹ́ sọ̀rọ̀ nípa sinimá kan tí àkórí rẹ̀ ń jẹ́ Orisa Aiye. Orisa Aiye ni sinimá tí gbogbo wa ń retí tí a fẹ́ wò tí ẹ̀dẹ̀ tí ń ṣàṣì fún lórí YouTube. À ń láǹfààní láti sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wo sinimá wípé láìpẹ́ láì jìnnà ẹ máa rí sinimá Orisa Aiye wò lórí YouTube. Fún ìdí èyí, ìwọ tí o bá ti subscribe sórí channel wa, rí i dájú pé o subscribe tó bá lè wà lára àwọn tí ó ṣe kíni tí wọ́n ń jàǹfààní nígbà tí sinimá yìí bá jáde. Ẹ tètè tẹ subscribe button báyìí. Báwo ni Orisa Aiye yóò ṣe jẹ́? Báwo ló ṣe máa lọ? Orisa Aiye jẹ́ sinimá kan tó jẹ́ wípé ó ní agbára, ó dùn, ó wà very very interesting tí tọmọdé tàgbà á wò, tọmọdé tàgbà tá fẹ́ràn láti wò. Yetunde Barnabas àwọn ni wọ́n kọ story Orisa Aiye. Àwọn náà ni producer tí wọ́n produce sinimá Orisa Aiye yìí jáde. Bákan náà, Sharafadeen Ọlábọ̀dé tí wọ́n ṣe Múfú Olóòṣà Oko, tí wọ́n produce Múfú Olóòṣà Oko, ayé dídú, igbó dídú, àwọn náà ni producer àwọn. Àwọn gangan ni wọ́n direct sinimá Orisa Aiye yìí. Ẹ sì mọ̀ wípé gbogbo sinimá tí Sharafadeen Ọlábọ̀dé bá ti direct tàbí tí wọ́n bá ti kópa ńbẹ̀, àwọn sinimá yìí máa ṣe kíni, ó máa làmìlaka. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo sinimá, à ń láǹfààní àti sọ fún yín pé sinimá Orisa Aiye yìí tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó máa ní part 1, 2 and 3. Part mẹ́ta ló máa jẹ́ ẹ̀rí ọgbọ́n tà sí, nítorí pé kíni, sinimá tó gbóná gidi ni. Sinimá tó jẹ́ wípé ẹ̀yin gan ẹ wò pé ó yẹ kó ti jáde náà, sinimá tó le gidi ni. So fún ìdí èyí, ẹ lọ múra lẹ̀, ẹ lọ gbéradì. Gbogbo ẹ̀yin tí ẹ ti wà lọ́ndà fídíò yìí tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́, ẹ lọ drop comment yìí sí under fídíò yìí. Kí lẹ̀yin rí sọ nípa sinimá yìí? Ìjẹ́ yín náà ò ní dúró láti wò ó àbí báwo ni? Ìjẹ́ yín náà ti wà eager láti wo sinimá yìí? Ẹ drop comment yín, ẹ jájọ fi omi tó rójó omi tó rú ọ̀rọ̀, ẹ jájọ sọ̀rọ̀ lórí sinimá Orisa Aiye yìí. Nígbà tó bá tún jáde tẹ́yin náà bá tún wò tẹ́ gbádùn ẹ̀ bí òyìnbó ṣe ń gbádùn tí, ẹ tún máa fi comment yín ṣọwọ́ sí wa padà wípé bẹ́ẹ̀ sì sọ náà ló ṣe rí. Mo ti sọ fún yín lórí ìkànnì yìí wípé gbogbo sinimá tí ẹ bá fẹ́ wò, pàápàá jùlọ lórí sinimá, àwọn sinimá tó ń jáde sórí sinimá tàbí Netflix, wípé ẹ kọ́kọ́ máa wá sí ìkànnì Àṣeyọrí TV láti wá béèrè wò. Tó bá ku ọgbọ́n, ó ní ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run. Tó bá rí ọ̀rọ̀ bá rújú, ẹ bí ilẹ̀ léèrè. Tẹ́ wá di ọ̀rọ̀ pé ká wo sinimá, ẹ wá sórí Àṣeyọrí TV kẹ́ ẹ wá bi wá léèrè wípé sinimá wo gan lẹ lè wò tẹ́ ẹ lè gbádùn. Àwa wà ń bẹ fún yín láti máa review àwọn sinimá lóríṣiríṣi tí ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ó gbádùn. Gbogbo sinimá tá a bá ti gbé wá, tẹ́ ẹ bá ti lè rí wò, tẹ́ ẹ bá ti lè rí àkọlé rẹ̀ lórí channel wa, ẹ ti mọ̀ wípé àwọn sinimá tó legit ni. Àwọn sinimá gidi tó jẹ́ wípé ẹ ó wò, ẹ ó kọ́gbọ́n, ẹ ó jèrè, ẹ ó ní knowledge nínú rẹ̀ ni. Ní báwọn rìn ìrà tí ò lọ́mọ nú, bẹ́ẹ̀ ni sinimá gidi la ó máa wá fún yín lórí ìkànnì yìí. Tó àtúndé lónìí náà nìyẹn, àlèsí fún yín náà lónìí náà nìyẹn. Ẹ lọ lò bẹ́ẹ̀, ẹ mumi sí nígbà tó bá ti jáde, ẹ bá wa rà. Ẹ má já gbàgbé wípé gbogbo ẹ̀yin tí ẹ ń béèrè disc, à ń fi tó yín lójú pé disc ò sí mọ́ láìpẹ́ láì jìnnà, gbogbo ẹ̀ máa kásẹ̀ ńlẹ̀ nítorí pé kíni, economic Nigeria ó sọwọ́ apá kan jà mọ́. Fún ìdí èyí, gbogbo nǹkan tí wọ́n òun lẹ̀ sí láǹfààní àti máa wo DVD, àwọn disc tí wọ́n ṣe sínú DVD bíi ti tẹ́lẹ̀ mọ́, òun ló ṣe dínkù tó jẹ́ pé online ni àwọn producer ń juṣẹ́ sí báyìí, pàápàá jùlọ lórí YouTube. Ibẹ̀ lẹ́ ó ti máa láǹfààní àti máa wo àwọn sinimá wa. Sinimá Orisa Aiye ó ṣeéṣe kó má jáde sórí DVD tó jẹ́ pé orí YouTube nìkan lẹ ti máa ráǹfààní àti rí wò. Ẹ dákun, ẹ bá wa fìfẹ́ gbà bẹ́ẹ̀, ẹ bá wa fìfẹ́ gbà bẹ́ẹ̀. Bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ni, bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ni. Owó tẹ́ ó fi ra disc yẹn, ẹ lọ fi ṣe subscription kẹ́ ẹ fi bá wa wo sinimá Orisa Aiye. Orisa Aiye sinimá tó dára ni, sinimá tó làmìlanka ni, sinimá tẹ́ ẹ máa gbádùn tí inú yín gan máa dùn ní sinimá
Orisa Aiye. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí pé ẹ ṣé tí ẹ̀ ń wò wá, ẹ ṣé tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. A ó tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tá a tún máa sọ̀rọ̀ lórí sinimá míì tó bá tún ń bọ̀ lọ́nà. Ẹ ṣé àdúpẹ́ o, lágbára Ọlọ́run ẹ̀ lè ṣí lásán. Ó dàbọ̀.